tó ẹ̀yin olólùfẹ́ wa a kí yín ní gbogbo ibikíbi tí ẹ bá wà tẹ́ bá ti ń gbọ́ wa. Ẹ rí pé a máa ń sọ fún yín pé Ọlọ́run tó fún wa ní platform láti máa fi jẹ́ kẹ́ mọ̀ nǹkan tó bá ń lọ káàkiri all over the world. Ọlọ́run ló mọ reason tó fi ṣe bẹ́ẹ̀. Now ìṣẹ̀lẹ̀ kan tó ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí tó dẹ̀ nídìí pé gbogbo ẹ̀yin tẹ́jọ́ ọmọ Nàìjíríà bẹ́ẹ̀ ṣe máa ń share àwọn fídíò wa tó bá ti dọ́dọ̀ yín. Ṣé ẹ rí tẹ́ bá ti rí fídíò yìí náà a lè fi save life àwọn tó wà ní Ògbómọ̀ṣọ́. Bóyá ní Ògbómọ̀ṣọ́ náà sì wà ní bóyá wọ́n ti kó wọn kúrò ń bẹ̀ ní àti ẹ̀mọ́. Ṣùgbọ́n ìròyìn kan wà tó kàn wá lára ń sìn tó jẹ́ pé ó dẹ̀ pọn dandan fún wa káwa gan ká tó wọ studio a gbọ́dọ̀ kọ́kọ́ release fídíò yìí. Nígbà tá a gbọ́ pé wọ́n láwọn ajínigbé tó kó àwọn ọmọ school àtàwọn teacher l'Ògbómọ̀ṣọ́ yẹn wọ́n náà ti ń threaten pé tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ò bá tètè bá wọn sọ̀rọ̀ kó dẹ̀ fún àwọn ní nǹkan táwọn fẹ́. Wọ́n ní wọ́n sọ pé àwọn tó máa tó du ẹlòmíì lọ́rùn. Àdẹ̀fẹ́ kírù nǹkan báyìí kó ṣẹlẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá wa share fídíò yìí kí gọ́vnà náà lè láǹfààní láti fojú rẹ̀ kán lè mọ̀ wípé àwọn tó wà nínú igbó over 2 weeks nsìn àbí ká sọ pé getting to 2 weeks wọ́n ti wà nínú igbó wọn àrùn jẹjẹ wọn rí inú ilé sùn nínú ẹ̀fọn tójò bá ń rọ̀ wọ́n nínú òjò yẹn náà ni wọ́n wà. Ẹ jọ̀ọ́ ẹ bá wa share fídíò yìí ẹ jẹ́ kó tó lọ fà kó lọ sọ́dọ̀ gómìnà Ṣèyí Mákindé tí ó bá tiẹ̀ jẹ́ pé wọ́n máa padà bá àwọn bandit yẹn jà. Ìgbà táwọn principal yẹn pẹ̀lú àwọn tó wà bẹ́ẹ̀ tí wọ́n release fídíò wọ́n ń tẹnu mọ́ pé kí gómìnà má rò pé bóyá ó fẹ́ bá wọn jà pé ibi tí wọ́n wà gan wọ́n ní kò lè rí àwọn. Níṣe ni wọ́n ń bẹ gómìnà pé kó jọ ní tí wọ́n bá béèrè kí gómìnà jọ kó bá wọn fún wọn kán lè save life àwọn. Ẹ jọ̀ọ́ tẹ́yin náà bá ti rí fídíò yìí ẹ bá wa share ẹ bá wa sọ ẹ bá wa jẹ́ kí gómìnà ó rí wípé a fẹ́ kí a tún lọ rí fídíò míì níbi tí wọ́n tó ti sọ fún wa wípé ká tó máa fòbẹ́ du ẹlòmíì lọ́rùn láì ṣe ẹran. A fẹ́ kí nǹkan báyìí tó ṣẹlẹ̀ mọ́. Ẹ jọ̀ọ́ live àwọn tó wà ní Ògbómọ̀ṣọ́ tí wọ́n kó àwọn teacher pẹ̀lú àwọn ọmọ school ara ni wọ́n níbi tí wọ́n wà. Wọ́n ti pariwo síjọba pé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gbogbo agbára tẹ́ bá ní gẹ́gẹ́ bí president Nàìjíríà gbogbo agbára tẹ́ bá lè lò. Lóòótọ́ àwọn bandit gómìnà state yẹn làwọn ń pariwo pé àwọn fẹ́ bá Ṣèyí Mákindé sọ̀rọ̀. Ẹ wá bá wa sọ fún gómìnà Ṣèyí Mákindé tó bá jẹ́ pé kájọ sọ̀rọ̀ náà ni wọ́n fi máa tú àwọn ẹni ẹlẹ́ni sílẹ̀ kí gómìnà jọ kán bá wa bá wọn sọ̀rọ̀ kí gómìnà dẹ̀ gbọ́ nǹkan tí wọ́n bá fẹ́ sọ láti lè jẹ́ pé àwọn ọmọ kéékèèké mo rí fọ́tò kan tí wọ́n post tẹ́ bá rí bí ẹ̀yìn àwọn ọmọ yẹn ṣe fàya. Àwọn pípù tá à ń sọ yìí wọ́n láàánú anybody. Tẹ́ bá rí picture àwọn ọmọ yẹn bí ẹ̀yìn wọn ṣe fàya bí wọ́n ṣe nà wọ́n tó ká tó wá sọ àwọn tó bá jágbàlagbà láàrin ọjọ́ 13 gààrí gan wọn rí mu kán dẹ̀ má lọ máa kú síbẹ̀ yẹn. Ẹ dẹ̀ mọ̀ pé àwọn pípù yìí béèyàn kú kò jọ wọ́n lójú. Àwa ò dé fẹ́ kí àwọn tó ṣẹ́kù àfẹ́kẹ́ni kankan wọn kó tó kú nínú wọn. Ẹ jọ̀ọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀bẹ̀ lábẹ́ o. Àwọn pípù yìí ń tẹnu mọ́ pé gómìnà Ṣèyí Mákindé làwọn fẹ́ bá sọ̀rọ̀. Ẹ dákun ẹ bá wa tètè share fídíò yìí ẹ jẹ́ kó kọjá lọ sọ́dọ̀ gọ́vnà kí gọ́vnà lè mọ̀ pé àwọn pípù yẹn ara ni wọ́n o. Wọ́n dẹ̀ ní kẹ́ ẹ jọ pé ariwo pé gọ́vnà náà fẹ́ bá sọ̀rọ̀ òun ni wọ́n ń pa. Wọ́n ní kẹ́ ẹ má bá wọn jà gbogbo bí wọ́n ṣe múra àti bá wọn jà òun làwọn náà ń rí kọ́dẹ̀ tó má lọ tó ṣekú pa àwọn míì tó wà bẹ̀. Ẹ jẹ́ àmọ́ ọ̀nà wo lẹ fẹ́ gbà kẹ́ ẹ bá wa rescue àwọn pípù yìí kí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó kù ń bẹ yàtọ̀ fún méjì tó ti kú kí àwọn yòókù kan padà sílé láyọ̀ àtàlàáfíà. Tẹ́ bá ti wà fẹ́ bá wọn jà ń gbà yẹn ẹ lè mọ ọ̀nà míì tẹ́ máa lò. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí gómìnà Ṣèyí Mákindé ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀bẹ̀ làwọn èèyàn ń bẹ̀. President wa President Bọ́lá Ahmed Tinubu ẹ̀yin ni number 1 ní Nàìjíríà gbogbo agbára tó bá gbà yín ara ni àwọn pípù yẹn o. Ara ni àwọn pípù yẹn o. Ṣẹ̀dẹ̀ pé téèyàn bá ń ṣe campaign bó fẹ́ ṣe second term wọ́n á béèrè pé àwọn wo lè fẹ́ ṣe second term lé lórí. Ṣé òbí àwọn ọmọ tó wà nínú igbó tí wọ́n fìyà jẹ ni àbí ṣé family àwọn tí wọ́n ti pa á ti ẹ̀gbọ́n pé tó bá ti kú yẹn ti kú. Bó ṣe ra àwọn tó kù yẹn ẹ má jẹ́ kí nǹkan kó ṣe wọ́n. President Bọ́lá Ahmed Tinubu ó wà very important láti lè tún orúkọ yín àtorúkọ ìdílé yín ṣe. Ọ̀rọ̀ nìyẹn o. Bá a ṣe ń sọ̀rọ̀ yìí inú ìbànújẹ́ làwọn èèyàn wà nígbà tí wọ́n tó rí fídíò tuntun eléyìí tí wọ́n tó gbé jáde. Ẹ jọ̀ọ́ ẹ bá wa share ẹ̀ kó tètè kan gọ́fìnà lára kó tètè kan president lára àti gbogbo àwọn security agencies káàkiri Nàìjíríà. Kẹ́ ẹ jẹ́ ká rí ìyàtọ̀ láìpẹ́ ọjọ́. Lẹ́yìn èní ní tá a fẹ́ gbọ́ ni pé kán sọ pé wọ́n ti release wọn bó dẹ̀ ṣe máa jẹ́ nìyẹn. Ẹ ṣé ga dúpẹ́ lọ́wọ́ yín.